ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. صدق مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. Ọlọ́run ọba dúpẹ́. Alhamdulillahi Rabbil Alamin. Súrà yìí nínú àwọn súrà tí ó kó nǹkan sínú púpọ̀ nínú Kùránì ni. Nínú àwọn súrà tó kó nǹkan sínú púpọ̀ nínú Kùránì ni. Bó tiẹ̀ ṣe pé gbogbo súrà nínú Kùránì náà ni ó kó ihun tí ò jọra wọn tí ò jọra wọn tí ò jọra wọn sínú. Gbogbo súrà kọ̀ọ̀kan nínú Kùránì oníkálukú wọn ní tí ò jọra wọn nínú. Àmọ́ nínú àwọn súrà tí Ọlọ́run ọba bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn sàbáhà, ìkan nínú rẹ̀ ni èyí tá a fẹ́ kà ní òní yìí. Èyí táwọn bàbá fẹ́ tú fún wa lónìí ní kan náà àwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú sàbáhà, ìkan nínú rẹ̀ ló fẹ́ tú fún wa lónìí. Ihun tí ń jẹ́ sàbáhà òun ni ìṣàfọ̀mọ́ Ọlọ́run ọba. Ìṣàfọ̀mọ́ Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba wá ní ma fi samawati wa ma fil ardi. Gbogbo ohun tí ń bẹ nínú sánmọ̀ méjèèje àti ilẹ̀ẹ́lẹ̀ méjèèje. Sabbaha lillah. Wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe tayọ wípé àfọ̀mọ́ èmi Ọlọ́run ọba ni wọ́n ń ṣe. Àti ohun tẹ́ ẹ rò wípé ó dákẹ́ rọ́rọ́. Àti ohun tí ẹ rò wípé yín sọ̀rọ̀. Àti ohun tẹ́ ẹ lérò wípé kò lè sọ̀rọ̀. Ihun tẹ́ ẹ lérò wípé yín ń bẹ lórí òró tí ò lè wà lórí ìjókòó wọn pátápátá Sabbaha lillah. Sabbaha lillah. Àti igi, àtọ̀pẹ̀, àtèèyàn, àtàlìjọ̀nú. Sabbaha lillah. Kódà èèpẹ̀ ilẹ̀ tẹ́ǹtẹ̀ lọ tẹ́ǹtẹ̀ bọ̀ tẹ́ rò yí pé bóyá kò lè sọ̀rọ̀ Sabbaha lillah. Sabbaha lillahi ma fi samawati wa ma fil ardi. Kì í ṣàwọn màláíkà nìkan ló ṣe pé bóyá fọ́ ọmọ èmi Ọlọ́run bá ni wọ́n ń ṣe gbogbo ohun tí èmi Ọlọ́run bá dá pátá tí ń bẹ nínú sánmọ̀ méjèèje àti gbogbo ohun tí ń bẹ nínú lẹ́lẹ̀ méjèèje bákan náà Sabbaha lillah. Gbogbo wọn pátá àfọ̀mọ́ èmi Ọlọ́run bá ni wọ́n ń ṣe nípa wípé wa huwa al-azizul hakim. ẹni máa mọ rírì Ọlọ́run ọba ọ̀hún nípa wípé èèyàn méjì àbí èèyàn mẹ́ta kan ń bẹ bí wọ́n bá ṣe ni kò yẹ kó tún ni. Àwọn èèyàn méjì àbí mẹ́ta ń bẹ tán bá ṣẹ̀yàn kò yẹ kó dùnyàn rárá. Ihun tọ́lọ́run ọba ṣe máa ń júwe ara rẹ̀ ní gbogbo ìgbà nìyẹn. Òun ló fà tó fi ṣe pé bẹ́ẹ̀ bá wo gbogbo ìgbẹ̀yìn áyà kankan nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ́lọ́run bá máa fi ń júwe ara rẹ̀. Gbogbo àyà tó wọ́n dẹ́nu Kùránì nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra Ọlọ́run máa fi ń júwe ara Ó rẹ̀. túmọ̀ sí pé kẹ́lẹ́ bá a máa mọ òun Ọlọ́run ọba pé òun náà lòun tún ń ṣe báyìí, òun náà lòun tún ń ṣe báyìí, òun náà lòun tún ń ṣe báyìí. Ká lè bá a mọ̀ pé Ọlọ́run kò sí lórí ìṣesí kan ni. Bẹ́ẹ̀ bá mọ̀ mí sí báyìí ó dàkẹ́ tún mọ̀ mí sí. Wa huwa al-azizul hakim. wa huwa al-azizul
الحكيم. ẹ lè má mọ̀ pé èmi ọlọ́run ọba ni ọba tó gbọ̀ngbọ́n, èmi ọlọ́run ọba ni ọba ọ̀jọ̀gbọ́n. mo wá ní èèyàn méjì àbí èèyàn mẹ́ta ń bẹ. àwọn bàbá ní èèyàn méjì àbẹ́yàn mẹ́ta ń bẹ tó bá ṣe nǹkan kò gbọ́dọ̀ dùn yàn. ẹni tí ò mọ ni, ẹni tí ò mọ ni làkọ́kọ́. tí ó bá ṣẹ ni kò yẹ kó dùn ni. bó bá ṣe ni kò yẹ kó dùn torí pé kò mọ pàápàá èèyàn. kò mọ pàápàá rẹ̀. kò mọ béèyàn ṣe tóbi tó. kò mọ bó ṣe tó. kò mọ béèyàn ṣe kàǹkà sí. ọ̀lẹ̀ wọ ṣẹ́ẹ̀tì ń gbà míì káwọn èèyàn má mọ irú èèyàn tó jẹ́. ìyá lè wọ ṣẹ́ẹ̀tì ń gbà mí kọ́ mọ̀ pé ṣé wù ńláńlá ni. èyí tó dáa ní kọ́ tiẹ̀ dákẹ́kọ̀ọ́ má sàn kankan. èyí tó dáa jù ní kí irú àyè bẹ́ẹ̀ kí aka dákẹ́ kí ẹ máa wọ káwọn wá. tí wọ́n bá mọ̀ wá máa dúró pé ẹni báyìí rèé. kò ṣeé kò ní ẹni tẹ́ kò yẹ ẹni tí yẹn kò tí ó mọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì. òun lẹni tó mọ ni tí ò mọ rírì ẹni. òun lẹni tó mọ ni àmọ́ kò mọ pàápàá èèyàn tó bó ṣe yẹ kó mọ̀ ẹ́. bó bá ṣe ni kò yẹ kó dùn. irú èèyàn bẹ́ẹ̀ náà bó bá ṣe yẹn kí ẹ̀ka gbójú kúrò nítorí kò mọ pàápàá èèyàn bó ṣe yẹ kó mọ̀ ẹ́. àìmọrírì ta ló ń jà nábì Muhammad. àìmọrírì àdéhùn Muhammad. àìmọrírì ìkànkọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ tó ti lọ ká nábì ó tó dé. gbogbo àwọn òjíṣẹ́ tó ti lọ ká nábì tó dé àìmọrírì wọn. òun ló fà tó fi ní basharun ya'duna. òun náà fi ń sọ lẹ́nu wọn pé àṣírò abọ́ra bíi ti ọba ìníwọ̀ àmọ́ sọ pé Ọlọ́run ọ̀ṣẹ́ tá sì máa tẹ̀lé. ordinary èèyàn bíi tiwa. ordinary tóun náà ẹni tí ń jẹun bíi tiwa tí ń mumi bíi tiwa tóun náà lọ bíi ẹlòmíì wà tiwa. bẹ́ẹ̀ yóò bá wá ń rí ọ sí àbúrò òun nínú ẹbí pé ẹni tó bí lójú wa. ẹni tí ń ra ń kó. ẹni tó yẹ kó kéré sí mi mo mọ̀ wà tó ń rá mo wà tí wọ́n bí. bó bá ṣe kò yẹ kó dùn ọ́. irú èèyàn bẹ́ẹ̀ tó bá ṣẹ̀yàn kò yẹ kó dùn yàn. kódà ẹnìkan ń bẹ gbogbo ògbésí ayé bó ṣe bá Mọ̀dánà ṣe rádùn lò nìyẹn. ẹnìkan ń bẹ gbogbo ògbésí ayé bó ṣe bá bá lòlùpá ẹni tá a mọ̀gbà tí wọ́n bí àbúrò wa. bó ṣe bá Mọ̀dánà ṣe rádùn lò. ó rò pọ́jọ́ orí ni wọ́n fi ń pín ni. bó ṣe rí nìyẹn. ọ̀ sì fọjọ́ orí pín. وهو العزيز الحكيم. Ọlọ́run ní tó bá wá mọ̀ mí èmi ni ọba Azizu, ọba ńláńlá, ọba tó gbọ̀ngbọ̀n. الحكيم. ọba ọ̀jọ̀gbọ́n, gbogbo ẹni tó bá gbọ́n láyé kínkínní nínú mi sí èmi Ọlọ́run ọba ní ìyí tí ó jọmọ́ ti ọgbọ́n òun ló kó sí lára. الله أكبر. يا أيها الذين آمنوا. gbogbo bí tẹ́ ẹ bá ti wá rí tí Ọlọ́run bá ti wá sọ̀rọ̀ alladhina amanu, gbólóhùn ìṣítí, gbólóhùn ìgbaniníyànjú, òun ni ó wáyé lẹ́yìn ibi tẹ́ bá ti rí ya ayyuhal ladhina amanu. gbogbo bí tá bá ti rí ayọ̀ lẹ́sìn àmọ́ nípa yóò olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn rẹ̀ ìṣítí ni. irú ẹ̀ náà ni ẹ máa rí kú anfusa fún gbogbo orú ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá ti rí ya ayyuhal ladhina amanu. bàbá ti rí ayọ̀ lẹ́sìn àmọ́nú. bẹ́ẹ̀ bá sì wo ọ̀pọ̀lọpọ̀ àyà tẹ́ bá ti rí ya ayyuhal ladhina amanu. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àyà tá bá ti rí ayọ̀ lẹ́sìn àmọ́nú. ẹ wá àyà yẹn lọ sínú àyà tó jẹ́ mọ̀dàníyà. ká wá àyà òun ká wá súrà òun lọ síbi àwọn súrà tó sọ̀ka nílùú Mọ̀dínà lẹ́yìn ìjírá. torí tá a bá ní à ń ṣe wá sí àlùmọ̀bùbù báyìí a máa wo ti àwọn tí ó ṣe yí pé ojúpọ̀nà kéwú báyìí òun làwọn nídìí láti mú a máa ya ọ̀dọ̀ wọn náà. gbogbo wa sí Al-Babu Foundation oníranran ọ̀nà láàmàyà bá ti máa yàtọ̀ àwọn oníkéwú láàmàyà tàwọn àbí tẹ pé àwọn kan ṣáà nídìí wá sí. bá a bá ti rí ya ayyuhal ladhina amanu iza tadayantum bidainin. إلى أجل مسمى فاكتبوه. mo fi jẹ́rìí ọ̀rọ̀ ní pé nígbà tó rí yẹn kí ló tẹ̀lé ọ̀rọ̀ advice ló tẹ̀lé advice ọ̀rọ̀ sí tí òun ló tẹ̀lé ọ̀rọ̀ ìtọ́lédè. gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí ó bá wọn wí àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí náà ó bá wọn náà wí. Ọlọ́run má ṣe wá ní ìlú tó ṣe wípé a nílùú tí ó dáa àmọ́ a ní olórí tó dáa. Ọlọ́run má ṣèlú wa nílùú tó dáa tó ní oríṣiríṣi àlùmọ́nì àmọ́ Ọlọ́run wá kó àwọn olórí ikú àbí tiwa. ká tiẹ̀ sọ pé ó ti ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́dì á máa bẹ lọ́run kó bá wa yí padà. àbí ká máa sọ pé Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìdí ọdún àtàwọn ọba ní pé kọ́lọ́run bá wa yí padà. ibo ni wọ́n ti rí tí Ọlọ́run ọba ṣe àlùkáwàdí fún àwọn ẹ̀dá rẹ̀ wípé ọdún yìí o ń rọ̀jò gan-an, ọdún yìí o ń jẹ́ kí èrè oko yín ó pọ̀ gan-an, ọdún yìí o ń jẹ́ kẹ́ ẹ mọ bímọ lémọ, tó wá ṣe pé Ọlọ́run bó wàá yá àlùkáwàdí yẹn padà. Ibo lẹ ti rí rí? الله أكبر. Ibo lẹ ti rí rí? الله أكبر. kódà ẹlòmíì nígbà tí ó bá fẹ́ obìnrin
tí obìnrin ń bẹ lọ́nà kò sí irú àlùkáwà ní tí ò ní ṣe fún. wá sí ti ya bẹ́lòmíì bá ń tóòsì obìnrin lọ́wọ́ kò sí irú rọ́tò nípa. yóò wá máa ṣe àlùkáwà ní tí akọ ẹdìyẹ máa ń ṣe fún abo ẹdìyẹ. yóò ní bàbá ṣe wá ní Dubai láti lọ ṣe. sọ ọmọ pé akọ ẹdìyẹ yóò wá máa yí èjìká báyìí yóò máa sọ fún abo ẹdìyẹ pé yìí kọ́lé fún ọ. yóò gbogbo àdéhùn tí ò lè ṣe ni yóò máa sọ fún abo adìyẹ torí pé ó fẹ́ gùn ún. yìí kọ́lé fún ọ. ìkọlé fún ọ. nígbà bá wá gun abo ẹdìyẹ tó bá sọ̀kalẹ̀ tán tábo ẹdìyẹ bá wá béèrè àlùkáwà ní kíní òwà wí yóò ní soríṣẹ́ lọ́wọ́ mi ni. soríṣẹ́ yìí níṣẹ́. soríṣẹ́ lọ́wọ́ mi. àwọn ọ̀sẹ̀ láti jọyọ̀ àti ìríṣẹ́. lima taquluna ma la taf'alun. Ibrahim ń wò mí ò wò pé báwo mo ṣe mọ̀ pé ń dákọ̀ ẹdìyẹ wí nìyẹn. rìsáàsì ló pọ̀. nígbà tí ò tí ì mọ̀ nípa ilmu nọ́ọ̀sì ó ń wo pé báwo ni ọ̀gá ṣe tún wá mọ nǹkan àpò ẹ̀dìyẹ ń wí fún àbò ẹ̀dìyẹ. rìsáàsì ò jẹ́ káwọn bàbá sùn. yóò wá níṣẹ́ oríṣẹ́ lọ́wọ́ mi ni. èyí tí ì níṣẹ́. òun náà wá promise obìnrin ní gbogbo nǹkan nígbà wá wọlé kódà ó lè ní 3 bedroom flat nìkan ni wọ́n máa gbé bẹ́ẹ̀ ó sì mọ̀ nínú ọkàn rẹ̀ pé èrúùmù táwọn máa gbé gan kì í ní self-contained. kò lówó yàrá kan lè lè self-contained. àní èrúùmù yẹn ó mọ̀ pé kò sí self-contained níbẹ̀ yẹn. ó mọ̀ pé kò sí self-contained tọ́lẹ̀tì alápapọ̀ làwọn òjò máa lò. kí ló dé tó o ṣe kú sọ bó o ṣe mọ. ó máa dúró de alágbádá kó ṣe tán kóhun tó wọlé. tó bá mẹ́lòó mẹ́rin alágbádá dákun èlòmíì náà wà ń ta dákun bó ba tèmi jẹ́. ó ti bẹ̀rù mí mọ́lẹ̀. lima taquluna ma la taf'alun. yọ kí ní ilé tó wà lọ́rùn mi yé káfà làwálì ọmọ rẹ lò. ẹ̀ ń tà fáwọn ọmọdé làwọn láàmú. lima taquluna ma la taf'alun. bọ́rọ̀ yìí ṣe wá dọ̀dọ̀ ẹbí bó ṣe dọ̀dọ̀ ara nìyẹn ẹni tó ń bẹ nínú ẹbí rẹ tó mọ̀ wípé ó lè gbọ́ bùkátà rẹ̀ tó ní ara nígbà tá a bá fi mú ọdún tuntun láti mú yìí o. jẹ́ kó sùn parí àti ìgbà sálárì ó sì mọ̀ pé òun tàn ni. ó ní òun ó sẹ́ẹ̀tì bísínẹ́sì fún. olóhùn ó dánwò kalẹ̀ fún. ìwọ ọmọdé iPhone lọ. èyí tóun sì mọ̀ ní wí. tó bá òun nù kò tí ì ní bùkátà. ó lóun ó gbalé fún ó lóun ó ṣí ṣọ́ọ̀bù fún ẹ̀yin ní ó kó níbi pé ẹ máa wọwọ́ mi kẹ́ tó jẹun. oríṣiríṣi promise ló ti ṣe fún wa. ó sì mọ̀ nísàlẹ̀ ọkàn rẹ̀ pé bó ṣe ń wọ ọwọ́ òun kó tó jẹun yẹn gan ló dùn mọ́ òun. ó sì mọ̀ lẹ́mìí rẹ̀ pé bí tí wọ́n ń tọrọ òun gan ló dùn mọ́ òun. bí ṣe ń tọrọ tó jẹ́ pé òun lòun gbọ́ bùkátà rẹ̀ yẹn ó mọ̀ pé yẹn gan lòun. òun mọ̀ fún wọn lẹ́ja ni òun ò ní kọ́ wọn bí wọ́n ti ń pẹja. ẹ límọ̀ ọlọ́run ní kí ló dé tẹ̀ sí bẹ́ẹ̀. kí ló dé. taquluna ma la taf'alun. bàbá tẹ̀ wá bọ́ sí tó jẹ́ ọ̀rọ̀ ọ̀nù ìjọ ẹlòmíì lè ní ìra ọgbọ̀n máikrófóònù tí mọ́ṣáláṣí ó máa lò. oríṣiríṣi àdéhùn ni ó ṣe mọ́ṣáláṣí. ìní jẹ́ kí mọ́ṣáláṣí wọ́n lo fáànù mọ́ èsì láàmà lò. èèwọ̀ náà nù. ní rẹ́nìkan kó fẹ́ campaign kó ní tí n bá débẹ̀ yín fìyà jẹ yín. àtàrà pósítà ni wọ́n ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ tó dùn ni ó wà bí pósítà. nígbà ó bá fẹ́ débẹ̀ kò ní ní ẹ̀yin àdúgbò bá ẹ jẹ pirigidi ìyà. yóò mọ ní gbogbo yín ẹgbàlú náà ni iná 24 hours lẹ́ẹ̀ máa lò láti omi fún gbogbo yín. kò ní wí bẹ́ẹ̀. kò ní wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kò ní wí bẹ́ẹ̀. kò ní sòdodo ọ̀rọ̀ láyé. ó sì mọ̀ pé ibi lòun ó ṣe. ó sì mọ̀ pé tóun sọ yìí irọ́ ni wọ́n fẹ́ lọ kọ́wọ́ jẹ ní. gbogbo wa pátá yanyan lọ́lọ́run bá wá bí wípé límà. lima taquluna ma la taf'alun. àti ilé tá à ń ṣe yìí náà ní tẹ́lẹ̀ tá a fi ń sọ̀rọ̀ yìí àwọn àgbàgbogbo obìnrin àwọn ni wọ́n rà. àwọn women's wing àwọn ni wọ́n ra. wọ́n ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ wọ́n ránṣẹ́ pé wọ́n ní kí bàbá má dààmú kí bàbá má máa pariwo. bó tiẹ̀ ṣe wípé gbogbo ẹ̀ náà wọ́n ti ń pa àwọn ọkùnrin lẹ́yìn. ó jẹ́ pé wọ́n ń tọ àwọn ọkùnrin lẹ́yìn náà ní níbi ìgbìyànjú. nípa ẹgbẹ́ tẹ́ ẹ̀ bá tọ àwọn ọkùnrin lẹ́yìn rìjálù qawwamuna 'ala an-nisa'i tó wà ní Kùránì ò ní wúlò. àbá ní kò fẹ́ wúlò lọ́dọ̀ àwọn ọkùnrin àmọ́ wúlò lọ́dọ̀ wọn. torí tí ò bá kí ń ṣàwọn ọkùnrin ní irú tẹ́ǹtì tí àbẹ̀lábẹ́ yìí àgbàbùbù ló ní ọkùnrin ló sì ṣe. bóyá àbálọ rẹ́ǹtì ni àbálọ rẹ́ǹtì tẹ́ǹtì ni àbá ọlọ́run ṣe wà rẹ́ǹtì rẹ̀ títí wọn kankan là ń lò. ó súnmọ́ pé bá a ṣe ń yin ẹ̀yin obìnrin lẹ́gbẹ̀ẹ́ kan à ń yin àwọn ọkùnrin náà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ má bínú. ẹ̀yin àwọn méjì náà ló tọ́ sí bí tóbìnrin ṣe tọ́ sí ni táwọn ọkùnrin náà tọ́ sí wa àdúgbò ọlọ́run. ṣe mọ̀ pé kò sí Suratul Rijal
rìjáàlì nínú kùránì súra ọkùnrin ò sí nínú kùránì. àmọ́ bọ́lọ́run ṣe ṣètò rẹ̀ tọ́ba wo kùránì látòkèdélẹ̀ nínú súra ọkùnrin àmọ́ a rí súra obìnrin. àmọ́ a rí súra obìnrin. ọkọ̀ àjẹpẹ́ súra obìnrin tá a rí yẹn náà lọ́lọ́run ti bá yín wí púpọ̀ sí. àmọ́ nínú súra òun náà àwọn ọkùnrin ọlọ́run tún gbọ́lá fún jù. nínú súra yẹn náà nínú súra òun gangan náà ibẹ̀ náà lọ́lọ́run sọ pé àwọn ọkùnrin àwọn ni wọ́n ẹsẹ̀ wọ́n múlẹ̀ dáadáa ju ẹyẹ obìnrin lọ. ẹ̀ ń gbìyànjú ọlọ́run ó máa dé gbìyànjú yín láti. àwọn náà là ń kó sínú bọ́ọ̀sì wọn. ẹ̀ ń gbòó ṣe pé bẹ́ẹ̀ ni obìnrin. bẹ́ẹ̀ni bàbá fún wọn lówó ọbẹ̀ wọ́n ti mọ ẹ báwọn fi dájọ́ ń bẹ̀. límọ̀. taquluna ma la taf'alun. ọlọ́run ní kí ló fà é ṣe tẹ́ máa sọ ń tẹ̀ lè ṣe yín tó ọba lè ṣe mọ̀ sọ. ìtò bá lè ṣe má sọ ọ́. kabura makitan inda Allah. ọlọ́run ní ẹ lè máa mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ńlá ni o nípa wípé tó bá ní èèyàn ó ṣe ọlọ́run tọ́lọ́run bá ní ká má ṣe ṣìnà ṣé ọlọ́run bá ní girlfriend tó fẹ́ gbà. ọlọ́run níyàwó tẹ́nìkan ó bá ṣe ṣìnà. ọlọ́run bá ní ká má ṣe ṣìnà ọlọ́run bá ní ọmọ tó kì mọ́lẹ̀ tó fún lóyún ni. ọlọ́run ò lọ́mọ obìnrin tẹ́nìkan kó kì mọ́lẹ̀ tẹ́nìkan kó rẹ̀ fún. àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ lè ṣe èmi ọlọ́run ọba dàírẹ́tì àìní ara yín náà lẹ́ẹ̀ṣẹ̀ ra yín. àwọn ẹ̀ṣẹ̀ kan wà àtàrà wa náà láti ṣẹ́jọ́ fi tọ́lọ́wọ́ fi bínú. irú rẹ̀ náà wà lélẹ́yìí pé kó o promise yàn kó o já a kulẹ̀. nínú rẹ̀ lélẹ́yìí kó o mùnáfìkì wa ń kọ́. Salasa. Ànábì ní àpẹẹrẹ tá a fi mọ ẹni tó jẹ́ mùnáfìkì láyé mẹ́ta ni. ṣèyí sọ̀hún àpẹẹrẹ mẹ́ta ni wọ́n ní. Idha hadatha kazzaba. àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun ní pé tó bá sọ̀rọ̀ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí yóò fi irọ́ sínú rẹ̀ yóò kún ní ọ̀dà pẹ̀lú irọ́. tó bá lójú òórọ̀ ń ta ẹ lọ wo táwo. alákọ̀ọ́kọ́ ni ẹ̀kejì kọ́. Wa idha wa'ada akhlafa. nígbà ó bá ṣàlùkáwà ní fún ọkọ ọmọ yìí pé yóò jẹ òkulẹ̀ àkàláfà yóò yapa àlùkáwà ní. Wa idha túmínà. Wa idha tumina khana. nígbà ẹ bá fàyà balẹ̀ sí pé òun ló lè ṣe òun ló lè ṣe máa gba ìpẹ́ nìkan ló lè ṣe ọlọ́run ló lè ṣe. Allahu wọ́n akbar. kàbá rẹ̀ bó ti rí mi gbogbo pọ́blẹ́mù rẹ ti sọ́ọ̀fù irọ́ ni o. àfàìfojú kàn mí ni. bó ti rí mi lónìí àmọ́ dúpẹ́ fọlọ́ gbogbo tí ń jẹ́sọ̀ ńlẹ̀ ayé rẹ ti tán látòní lọ. lẹ́yìn ìgbà náà ní wàá sọ pé ọ̀la péjọ Monday níjọ́ tó rí mi lónìí. ìjọ tó rí mi jọ Monday ni. ó wàá pe nọ́mbà fáfáfá ẹ̀mí. ọlọ́run ló mọ iye sim card tẹ́lómìn ní. bá ti ó fẹ́ jó tán níbi tó bá ti ń pè kò ní gbé. bó bá ti yọ̀ yẹn yóò tiẹ̀ fún ọ. yóò kan àbí kò ní nọ́mbà tó ń pè wrong number ni nígbà tí wọn náà bá ti gbọ́ wrong number òwò náà ò ní pè mọ́. wọ́n ìlà túmínà. nígbà yẹn bá fọyín abalẹ̀ yóò já yín kulẹ̀ yóò jàǹbá yín. ó ti wá fọkàn balẹ̀ sí lórí. Kabura makitan inda ọlọ́run ní ẹ lè Allah. máa mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó tóbi ní eléyìí jẹ́ lọ́dọ̀ èmi ọlọ́run ọba. An taqulu ma la taf'alun. kẹ́ ẹ máa sọ tí ẹ lè ṣe kàbúrà mọ́kàtà ní ńlọ́lá ẹ̀ṣẹ̀ tó tóbi púpọ̀ ní lọ́dọ̀ eré ilé ọlọ́run ọba. tóbi jù lọ́dọ̀ ọlọ́run kí a máa sọ tí ó lè ṣe. Inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffa. ọlọ́run ní ẹ jẹ́ kí n júwe fún yín àwọn kan ń bẹ mo nífẹ̀ẹ́ wọn ju kí ló dárẹ̀ lọ bó o lẹ ṣe wá lè mọ̀ wọ́n bó o lẹ ṣe lè dá wọn mọ̀ àfi tí n bá júwe fún yín Inna Allaha Inna Allaha dájúdájú ọlọ́run ọba yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffa. èmi ọlọ́run ọba mo nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń jagun tí wọ́n máa ń náwó nára sí ojú ọ̀nà èmi ọlọ́run ọba sọ́fàn ní déédéé pẹ̀lú déédéé pẹ̀lú déédéé. jẹ́ bẹ́ẹ̀ gan lórí yẹn. ìntì súra yìí fi jẹ́ súra tó sọ́ọ̀fì gangan nu. òun la ṣe máa ń sọ pé gbogbo òmà pátá inú Kùránì ló wà bọ́ọ̀ báwo táwọn èèyàn bá ṣe ìwé jáde àbí báwọn èèyàn bá ṣe fíìmù jáde ọ wà rí i pé bóyá láàrin fíìmù yẹn o àbí nígbẹ̀yìn fíìmù yẹn o orúkọ fíìmù yẹn ó jáde nínú ẹ̀. bọ́ọ̀ bá wà wo Kùránì ọ rí i pé gbogbo owó ẹ̀ lọ́ọ́ máa rí inú Kùránì. gbogbo orú ẹ̀ ni yóò máa rí inú Kùránì yóò jẹ́ kí ẹ mọ̀ pé gbogbo ìpìlẹ̀ foundation ìmọ̀ fountain of knowledge Al-Qur'ani ni. àwọn súrà míì sì ń bẹ tó ṣe pé tó o bá lè wò ó ní rí orúkọ yẹn mubashara irú ẹ̀ ní Suratul Ikhlas tó o bá wo kúlẹ̀ Allahu ahad
Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ó ní rí ìkìláàsì nínú ẹ̀. àríwọ́dù ìkìláàsì òun ni Àmọ́ tó bá wá wo gbogbo ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ títí dé òpin, ó rí pé ọ̀rọ̀ ìkìláàsì ni àwọn a rí pé ọ̀rọ̀ ìṣe ọlọ́run ní ìmọ́tótó òun ní sọ nípa rẹ̀. òun ló fà tá a fi lè pe súrátù Ikhlas ní súrátù Ahad. òun ló fà á bá fi lè pè ní súrátù Ahad torí kẹ́límà òun wà ní súrà òun. Ọlọ́run wá ní fi sabili saffan, àwọn tí wọ́n ń náwó nára sójú ọ̀nà Ọlọ́run bó ṣe yẹ, saffan ní owó tó mọ́, ní ọ̀nà tó mọ́, lásìkò tó mọ́, ní bó ṣe mọ́, bó ṣe tọ́, bó ṣe yẹ. Irú wọn yìí wá ń kọ́ كأنهم بنيان مرصوص. ní nǹkan tí lè fi wọ́n wé tẹ́ fi mọ̀ wọ́n. Tayọ wípé gẹ́gẹ́ bí ilé tá a kọ́ bí foundation tó dúró dédé, tó dúró wámúwámú, tí ẹnu rẹ̀ kò, òun ni irú wọn jọ. وإذ قال موسى لقومه. Ẹ rántí ìjọ tí ọmọ inú omi ń sọ fún àwọn ọjọ́ rẹ̀. Ta ní jẹ́ ọmọ inú omi? Ànábì Musa ní jẹ́ Alayhi bẹ́ẹ̀. salatu wassalam. Ọmọ inú omi. ọmọ inú omi ànábì Musa ní jẹ́ bẹ́ẹ̀. Mọ́ ò sáà nǹkan méjì ni wọ́n tò papọ̀ mọ́ra wọn tí fi ń jẹ́ Musa. Mọ́ ò sáà ìkan méjì. mọ́ ò yà omi, òun ní jẹ́ mọ́ tí ó wà níwájú rẹ̀. Tí o mọ̀ ẹgbẹ́ ńgbà tí wọ́n bí Musa, wọ́n sọ sínú omi náà ni, wọ́n gbé sínú àpótí tí wọ́n kàn òun ni sáà. Musa ọmọ inú omi ní jẹ́ bẹ́ẹ̀. ta gbé sínú àpótí lórí omi. Táwa gbé sínú omi, ìtàn bẹ́ẹ̀ anakumullah. àmọ́ kò sáyè anakumullah. bẹ́ẹ̀ ni. Tí o mọ̀ wípé ìyá rẹ̀ ó wá ní kí àbúrò òun kó máa rin etí omi, kó máa inspect etí omi. kó máa ṣọ́ àpótí yẹn ibi tí omi bá ń gbé lọ. kó máa ṣọ́ àpótí ohun tómi bá ń gbé lọ. àwọn obìnrin wọn nífẹ̀ẹ́ ọmọ púpọ̀. وإذ قال موسى لقومه. Tí o mọ̀ pé àbúrò rẹ̀ yìí náà ló padà wá júwe fún wọn lọ́dọ̀ Fáráò náà pé ìyá kan ń bẹ nílé ọ̀dọ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Nígbà tí wọ́n wá ọyàn ta ni Musa lè mu. Allahu akbar. Gbogbo iye ọyàn tí wọ́n ń gbé sí lẹ́nu ń dá padà ní kò bá. nígbà tí ó ṣọyàn ẹ̀tọ́. Àbúrò rẹ̀ yìí ló wá júwe fún wọn pé àbí èdè tẹ́sítì obìnrin kan tó ṣẹ̀ bímọ ládùúgbò wa. obìnrin kan sì wà bóyá kẹ́ wá tẹ́sítì ẹ̀ wò. Bóyá yóò gbà tiẹ̀ tọ́wọ́n mọ̀ pé ìyá rẹ̀ gan ni. ó pọ́sibù kó gba títí ẹ̀. èdè. Àmọ́ jẹ́ ká fi ọ̀rọ̀ Musa lẹ̀. ورجعناك إلى أمك كي تقر عينها فلا تحزن. Àfáà náà sì ní ká má pọ̀ kú òun bẹ́ẹ̀. Anakumullah. Ó wá lọ sínú Suratul Qasas Kùránì ń bẹ lórí. láti fi jẹ́rìí ọ̀rọ̀ ànábì Musa pé Alayhi gẹ́gẹ́ bá salatu ṣe wassalam. wí ni àwa Ọlọ́run ọba la ṣe dá ànábì Musa padà sí ọ̀dọ̀ ìwọ tó jẹ́ ìyá rẹ̀. كي تقر عينها. Kí ojú ìyá ànábì Musa ò lè bá a tutù. Bẹ́ẹ̀ ni òun ló fà á tó fi jẹ́ pé ọmọ tí ó bá sọnù àbọ̀ ni wọ́n ń wọ́ ọmọ kan àbọ̀ náà mọ̀ kó mọ̀nà lé mọ́ áyà yìí ni wọ́n máa fi ń wá faradadnahu ila ummihi kay taqarra aynuha wa la tahzan. Allahu akbar. Òun ló fà á tó fi jẹ́ pé áyà yìí ló máa fi ń wọ́ ọmọ tó ọlọ́sẹ̀ adá bàbá pẹ́. وإذ قال موسى لقومه. ẹ̀rọ ti ìjọ tí ànábì Musa ti ń sọ fún àwọn ọ̀jọ́ rẹ̀ wípé يا قوم mo pé ẹ̀yin ìjọ wọn wọ̀nyí لم تؤذونني. níjọ́ tí ànábì Musa ń sọ fún àwọn Alayhi salatu wassalam. wípé ya qaumi. Bó o bá lè wo ìgbà tí ànábì Ṣuaibu ń sọ̀rọ̀ nínú Suratul Alayhi Qasas, salatu wassalam. ó rí i pé ya qaumi ló wí, kò sọ pé ya qaumi. Nípa pé àwọn èèyàn tí ànábì Ṣuaibu jíṣẹ́ fún yẹn wọ́n yìí ṣe ìjọ rẹ̀. wọ́n yìí ṣèjọ dáadáa wọ́n kì í ṣèjọ rẹ̀ kò pè wọ́n mọ́ra rẹ̀. Mi kò pè wọ́n mọ́ra rẹ̀. kò pè wọ́n mọ́ra rẹ̀. Mo pe ẹ̀yin ìjọ wọ̀nyí ló wí. àpèmọ́ra là ń pe tèmi dire. Kò pè wọ́n ní ìjọ mi. kò pè wọ́n níjọ òun. ó ta kéde Ẹ̀rọ wọn ti ni. ìjọ tí ànábì Musa wá ń sọ fáwọn ọjọ́ rẹ̀ wípé yá qaumi. Mo pe ẹ̀yin ìjọ wọ̀nyí
lima tu'dhunani. kí ló dé èéṣe tẹ́ ẹ fi mọ kó nira bá mi ẹ má fara ní mi. ṣé o mọ̀ pé kéèyàn tó lè wí bẹ́ẹ̀ oṣù parí nìyẹn. kéèyàn tó lè wí báyìí ó ti sùn parí ni. ẹ má fara ní mi. ìnira yìí pọ̀ kí ni mo ṣe ọmọlọ́mọ láàrin èrò. bí iṣẹ́ ń jíṣẹ́ lẹ̀ ń bàjẹ́. bí iṣẹ́ ń jíṣẹ́ bí iṣẹ́ ń kọ́ lẹ̀ ń wo. bí iṣẹ́ ń jíṣẹ́ lẹ̀ ń bàjẹ́. bí iṣẹ́ ń jíṣẹ́ lẹ̀ ń bàjẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ yìí pé àti Kọ́rúnà àti Hárúnà gbogbo wọn pátá nínú ẹbí Musa ni wọ́n yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé Kọ́rúnà àti Hárúnà ọmọ pé ẹbí ànábì Musa ni. kódà àbàlẹ̀ àmọ́ ọmọ Báwúrà tó di ajá. kódà yìí tó dájá ni ẹbí náà ni. bẹ́ẹ̀ni ẹnìkan béèrè ìbéèrè lọ́wọ́ mi. ọlọ́jà rí i pé. ó ní Ọlọ́wọ́n bá sọ wípé ká má jẹ ẹran báyìí ká má jẹ ẹran báyìí ká má jẹ ẹran báyìí nínú orí mọ́tì àlékún al-maytatu wad-damu wa-lahmul khinziri àwọn òwe lálẹ́ gẹ́rì Ọlọ́run ka gbogbo ẹran tá a gbọ́dọ̀ jẹ nínú orí mọ́tì àlékún. nínú àwọn ẹran tí Ọlọ́run fẹ́ ká jẹ. ó ka gbogbo ẹ̀ o. Ọlọ́run ka gbogbo ẹ̀ pátápátá. ó náà tá a bá wo ní kò dárúkọ ajá sí nínú. ẹnìkan sọ níbẹ̀ pé àmọ́ tá a bá wò látòkèdè náà Ọlọ́run dárúkọ ajá. kò sì mọ̀ wípé èmi tó ń wá bí. ó fẹ́ mú fọ́wọ́tọ́ wá nù. kò mọ̀ pé ṣé wò fi mí lẹ̀ ńgbà kan. kò mọ̀ pé màáyà bàbá wà lára bàbá gbogbo ògbà. èmi náà kọ́ ni mo mọ̀ ṣé wù ni. mọ́ntìkì ń bẹ kọ́lísáfà ń bẹ. ṣé wù ni sẹ́. bẹ́ẹ̀ náà ni. ó wá béèrè pé Ọlọ́run ò dárúkọ ajá síbẹ̀. ó wá lọ́lọ́run ò dárúkọ ajá. Ọlọ́run dẹ̀ ó dìdí stéètì gbogbo ẹ̀ pé ìgbọ́dọ̀ délé ó náà mọ̀ kó dárúkọ ajá. inú gbogbo ẹranko tọ́lọ́run dárúkọ pé ká má jẹ Ọlọ́run ò dárúkọ ajá. àmọ́ ṣé wù ni kárí yanjú. anakumula ẹ máa rí yanjú gbogbo gbà. àníbàlẹ̀ àmọ́ ọmọ Báwúrà tó kọ́kọ́ di ajá nínú ìjọ ànábì Musa ni. nínú ìjọ ànábì Musa náà ni. torí ẹ̀dọ̀ mi rè pé bóyá ṣé wù mí àfà mi nítorí. ọlọ́pàá bẹ́ àfà àgbà mi láyé mi ni. ìjọ Musa ni kó tó di. ìjọ ànábì Musa náà ni kó tó sọra rẹ̀ dé lórí ibú. kó tó di pé wọ́n lè bẹ̀ kó bá wọn sàṣà ànábì Musa. kó tó di pé òun ni wọ́n háyà pé bá wa sà sí. ó sì ṣe istihara lákọ̀ọ́kọ́ lórí pé kó ń sàṣà ànábì Musa. ó ṣèwádìí. Ọlọ́run sọ fún pé kó má dán wò. Ọlọ́run ní o gbọ́dọ̀ dán wò òun ló kó panu rèé. ó lè sọ fáwọn tí wọ́n rán ó ní kò sọ́nà ńbẹ̀. ó sọ fáwọn tó rán pé ìtẹ́ ẹran mi yóò ju agbára mi lọ́yìn lè ṣe. wọ́n tún fi kún gbogbo ohun tí wọ́n fẹ́ fún wọn. ó tún ní aṣọ́wó ìkéré ni ó dà á tún 5 million tẹ́lẹ̀ á sọ di 10 million. ó tún ṣe lẹ́ẹ̀kejì. ó tún ṣe lẹ́ẹ̀kejì pé owó yìí pọ̀. Ọlọ́run náà ò gbọ́dọ̀ dán wò. Ọlọ́run ní o gbọ́dọ̀ dán wò. òun ni gbogbo àfáà tí bá ń sàsí ni. gbogbo àfáà tí bá ń sàsí yàn. ó ń bọjú alẹ́ ara rẹ̀ jẹ́. fúnra ara rẹ̀ ló ń bọjú alẹ́ rẹ̀ jẹ́. tó bá wá jẹ́ kó ń ba tara ẹ̀ nìkan jẹ́ ni kò bá dá yìí tún ń ba tọ́ ọmọ àtàwọn kódà àtọmọ àtìyàwó àtàwọn ọmọdọ́mọ ó ń ba ti gbogbo wọn jẹ́ adìẹ tí ń yàgbẹ́ sínú pọ́ọ̀tù ni. ń ba sàárẹ̀ ara rẹ̀ jẹ́ díẹ̀ díẹ̀. ó wá di pé wọ́n tó gbówó míì fún wọn tó ń ṣe gbogbo àwọn ètò ó wá di ẹlẹ́ẹ̀kẹta ó wá ṣe istihara ó ṣe istihara míì. ó tún ṣèwádìí lẹ́lẹ́kẹta. kò wá rí nǹkan kan. kò wá rí nǹkan kan. ó wá jíṣẹ́ fún wọn wípé Ọlọ́run ò dóhùn lóhùn. àwọn yẹn wá ní ó yẹ kó o mọ̀ pé ńgbà tó Ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ó ti sọ ìgbà tí ò fẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó ní ìdọ́lọ́run ọba ò fi dáhùn yìí Ọlọ́run ti fi ẹ̀rẹ̀ pé tó bá wọn ẹ̀kọ́ ṣe tó bá wọn ẹ̀kọ́ máa ṣe. Ọlọ́run ti fún ọyọ̀ dánú. ó bá sàṣà nàbì Musa. ó bá sàṣà nàbì Musa. alayhi salatu wa salam. 40 sanatan. odidi 40 ọdún. 40 years ni àṣàṣì fi mọ́ nàbì Musa. 40 years nàbì Musa fi rìn lójú kan tí ń lọ tí ń bọ̀ tí ò mọbi tó ń lọ. tí wọn náà bá wá ní ọ̀nsá gbogbo yìrìsí ọ̀nsá ṣèfì ọ̀nsá gbogbo ẹ̀ Ọlọ́run ọba ò tí ì ní kí agbára rẹ̀ ká ọ̀tá rẹ̀ mọ́ rò yí pé bóyá agbára rẹ̀ ò lè ka nígbà tí ànábì Musa di 70 years alayhi salatu wa salam. lágbára rẹ̀ tó ká Fíráúnà. ìgbà tí ànábì Musa di 70 years ló tó lágbára rẹ̀ tó ká Fáráò. owó iye ọdún tó ti ń bẹ lọ́nà lórí Fíráúnà lágbára rẹ̀ ò ká. ẹ wo iye ọdún tó ti wà lórí ìtẹ́ tó ti di tẹ̀síbáàmù títí ìrọ̀lọ́wọ́ ní ìwọ náà tètè torí ọ̀tá rẹ̀ máa wò ó pé bóyá Ọlọ́run ọba ò lè mọ́ta rẹ̀. àìtètè rẹ́yìn ọ̀tá rẹ̀ mọ́rọ̀ kó ti parí. ànábì Musa wá lọ́wọ́ 20 years láyé. wọ́n ní tó o bá torí ọ̀tá rẹ̀ kódà bó ṣe jọ́ kan ló kú lẹ́yìn tí ọ̀tá rẹ̀ kú lánàá ó ti ṣẹ́gun ẹ̀. ó ṣẹ́gun rẹ̀ nu kò bá àjọjọ́ kan lọ lò lẹ́yìn rẹ̀ ó ti ṣẹ́gun rẹ̀. àfáà náà sì jẹ́ apádà nù Kùránì. ya qawmi ó lẹ́yìn ìjọ yìí lima tu'dhunani.
kìí ṣe tẹ́ ń fara ni mí ẹ má fara ni mí mọ́. وقد تعلمون أني رسول الله إليكم. ó ní ìtọ́jẹ́ yà lẹ́nu fún mi ju wípé òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ fún yín. ẹni confirmation nígbà tó lọ́wọ́ ti kò jíṣẹ́ kọ̀ǹfàmù ọlọ́run mi yàn ní. ní wòlíì tó kọ̀ǹfàmù yàn láfa kí ló tún ń dà á láàmú kí ló tún tírẹ́tì rẹ̀ fún ó ti dáwọ́ ó gbé owó ni pé àpá ni kí ló tún dà láàmú ẹ fún. mà tún súná kí ló dé ń pẹ́jọ́ tí èsì tèmi wá bá mi. kí ló dé ní mi lára gbogbo tí ì ṣe tèmi kí ló dé ń kó wá bá mi. kí ló dé ń kó gbogbo nǹkan tí ò kàn mí síwájú mi. gbogbo kọ́tà dọ̀tí kí a máa fi lọ àfa aládùúgbò kí ló dé. ṣébí tèmi ni kí n bẹ lọ́wọ́n ọba fún yín. ẹni tí ó lọ ní kí ó tó kọ ọmọ kí ó tún mọ ní akọ́tà tèmi ni àdúgbò kí n dọ̀tí. tún ọ̀rọ̀ yín ṣe. tèmi ni kí n tó rà yín ṣe. ihun tí ò kàn mí má gbèdéwájú mi. èyí tí ó kàn wá ni ọlọ́run mọ́ gbẹdẹ́wájú wa.